Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, níbi wọ́n ti ń dábìí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, láti gbóhùn sáfẹ́fẹ́, láti ń dábìí ẹ̀dùn tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ lọ́mọge mo kí yín lórúkọ bàbá gbàgede ìmọ̀ tí wọ́n jẹ́ gíwá ìkànnì tí a wà yìí. Mo fẹ́ fi àkókò yìí tanná sí nǹkan kan tó ṣókùnkùn sí àwọn ọmọ kóòtù òjíire. Àwọn kankan wà tó jẹ́ wípé ó jẹ́ ká máa wádìí ọ̀rọ̀ ní fínífíní ká tó máa sọ wípé à ń gbé káàkiri. Àwọn kókó náà tó jẹ́ wípé à ń fi ètò ọ̀rọ̀ tó ń lọ a fi ń ti ìwà náà a fi ń tì bọ̀lẹ̀ ni. Mímú wọn wá ni láti fi sí àwọn ọmọ Yorùbá nígbẹ́rẹ́ ìpàkọ́ níbi tí wọ́n ti ń dáná irọ́ káàkiri. Àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan lóyè Sunday Igboho á mú wá kí ẹ̀yin ọmọ Yorùbá lè mọ̀ wípé àwọn èèyàn kan pẹ̀lú bí a ṣe ń fà á kó lọ sí iwájú báyìí àwọn èèyàn kan sì ń fà á sẹ́yìn. Bá a ṣe ń tú àṣírí wọn yìí ni wọn yóò máa ti ọwọ́ wọn bọ aṣọ. Imagine kí àwọn èèyàn máa gbé káàkiri wípé olóyè Sunday Igboho ó lẹ̀dí àbùkù ọgbà kan àwọ̀ kan tó bá ń sọ̀rọ̀ nípa ẹni tí ó ń fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí taratara jà fún ilẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho àti bàbá wa Bánjí Akíntóyè àwọn ni ẹni àkọ́kọ́. A ò sì gbọdọ̀ rí ẹ̀gbin kan tó fẹ́ ta bá wọn ká má lè sọ ọ́. Àwọn ọ̀rọ̀ burúkú, àwọn ọ̀rọ̀ ẹ̀dákẹ́ irọ́ pípa wípé olóyè Sunday Igboho ó ti gba owó bàbá wa Bánjí Akíntóyè ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún wọn pé kó dákẹ́ irọ́ pípa ohun tí ò bá ṣojú wọn kí wọ́n yé máa sọ. Ọ̀rọ̀ ògèrè ní tí ò bá lé kan á dì kan. Òun ni mo mú wá gẹ́gẹ́ bí ètò ẹgbọ́ kì í ṣèmi nìkan mo sọ. Ẹgbọ́ bí bàbá Èkìtì náà ṣe sọ nínú ọ̀rọ̀ wọn pé àwọn èèyàn ń tẹnu bọlẹ̀ ṣóṣòṣó kiri tí wọ́n fẹ́ máa bọ olóyè Sunday Igboho. Wọ́n fẹ́ máa bà wọ́n lórúkọ jẹ́ ohun tí ò ṣojú wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ káàkiri. Ẹ̀yin ọlọ́tẹ̀, ẹ̀yin tí ẹ fẹ́ ìlọsíwájú fún ilẹ̀ kóòtù òjíire, ilẹ̀ lérí tájọ́ lọ yìí tí ẹ bá ṣọ́ra ẹ ní bá wa débẹ̀ o pẹ̀lú àwọn irọ́ kàbìtì ohun tí ò ṣojú yín tẹ̀lé bẹ̀rẹ̀ sí ní máa fi kan àwọn ẹlẹ́ni. Ìbàjẹ́ èèyàn kò dá iṣẹ́ Ọlọ́run dúró ní ọ̀rọ̀ olóyè Sunday Igboho kò sí rọ́tẹ̀ lè máa pa kiri òtítọ́ á lékè lórí olóyè Sunday Igboho. Òun ló bí àkọlé ètò tá a ṣe lọ́jọ́ sí wípé ẹ sinmi ariwo ẹ̀dákẹ́ irọ́ pípa ẹ lọ sinmi irọ́ pípa. Olóyè Sunday Igboho àti bàbá wa Bánjí Akíntóyè wọn ò gbọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Níbo lẹ ti rí wọn? Gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbé ọ̀rọ̀ yìí káàkiri ẹ lọ dẹ́kun gbogbo ìwà yìí. Ìmọ́lẹ̀ la tàn sí ọ̀rọ̀ yẹn ni a fi ṣètò kí ẹ̀yin ọmọ kóòtù òjíire kẹ́ lè mọ̀ wípé àwọn èèyàn kan ṣì wà láàrin wa. Àwọn èèyàn búburú tí wọ́n fẹ́ bọ lóyè Sunday Igboho lórúkọ jẹ́ wọ́n sì wà a dẹ̀ gbọ́dọ̀ máa sọ títí wọn yóò fi dákẹ́ ni. Torí ẹni yìí akíkanjú ènìyàn ni tí ó fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ̀yin wá sọ pé ó ń gbowó níbì kan. Àfàyín lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Ohun tí mo bá wá lórí ètò lónìí òun ni ọ̀rọ̀ tó jẹ́ wípé ó ti ń fẹjú kẹ̀kẹ́ báyìí. Àwọn ọmọ kóòtù òjíire àsìkò ti tó àti ń ṣe kíni àti ètò yìí ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń liberate wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo ariwo tá à ń pa lójoojúmọ́ nípa ọ̀rọ̀ àwọn Fúlàní wọ̀nyí àti àwọn ọ̀bàyéjẹ́ ariwo náà ó ti ń so èso rere o. Èso rere tó wá ń so báyìí ó ti ń ta bá àwọn ẹ̀yà Ìgbò ó ti ń ta bá àwọn èèyàn kan nílẹ̀ kóòtù òjíire. Ẹ máa láǹfààní láti máa rí àwọn nǹkan kan. Ọ̀rọ̀ ọbẹ̀ ni mo fẹ́ jẹ́ kẹ́ dì mú.
wípé wọ́n ti ń finá mọ́ wọn o. Alákan tó wá wáyé sí olóyè Sunday Igboho màá tún fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ yẹn dáadáa. Màá dìdì yànnàná àláyẹ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ní kẹ́ lè gbọ́ wípé àwọn ará ibìkan wọ́n ti ń gbèrò rẹ̀ bóyá òótọ́ ni o bóyá irọ́ ni o, bó bá ṣe rí létí ti yín ẹ̀yin náà ẹ bá mi dá sí. Wípé wọ́n ti fẹ́ kàn sí olóyè Sunday Igboho wípé kó wá gbà wọ́n sílẹ̀ ní àwọn ibìkan tí wọ́n ti ń dà wọ́n láàmú nílẹ̀ ìpínlẹ̀ Kwara. Arábìnrin kan ló wá jáde ló wá bẹ̀rẹ̀ sí ní sọ wípé òun máa lálàá kan, Joseph alálàá, obìnrin alálàá, wípé òun rí àwọn èèyàn kan wọ́n ránṣẹ́ pé olóyè Sunday Igboho pé ká wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́sọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan là máa yẹ ẹsẹ̀ lẹ́kù lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Màá tún wá mú yín rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Èkó níbi tí ọba aládé kan ti ń sin àwọn ìjọba wa nígbẹ́rẹ́ ìpàkọ́ nípa ti ìwà àwọn ẹ̀yà Ìgbò, ọ̀nà tó tún fẹ́ gbà wọ́n ti modernize àwọn àpéjọpọ̀ wọn, àwọn ayẹyẹ wọn ti ń sọ di orúkọ Yorùbá láti fi ẹ mọ̀ pé láti fi tàn àwọn ọmọ Yorùbá láti yí ojú ẹ̀ kúrò pé tabakúkú pè ní àkọlé ti Yorùbá bóyá wọ́n fún wa láàyè láti ṣe ní ìlú Èkó. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun pàtàkì tó gba àkíyèsí tá a gbọ́dọ̀ farabalẹ̀, tá a gbọ́dọ̀ máa ṣe kí ni máa wò ó fínífíní. Ọba aládé yìí ló pariwo bẹ́ẹ̀ o. Màá kọ́kọ́ fẹ́ jẹ́ kí ẹ gbọ́ bí ìrìn àjò àwọn Fúlàní ṣe rí láti ìlú baba ńlá. Ẹ mọ̀ pé baba ńlá yìí wọ́n ti ń yọ wọ́n lẹ́nu gan. Àwọn ará ìlú baba ńlá ti wá yarí fún gbogbo àwọn Fúlàní àti àwọn dáhùndára bẹ̀ wípé fi ìlú wá sílẹ̀. Wọ́n wá ń lọ sí apá abòmíràn. Apá abòmíràn tí wọ́n wá ń lọ yẹn, àwọn ọlọ́dẹ bẹ̀ wọ́n ẹ bá mi gbóṣùbà káre fún àwọn ọlọ́dẹ wa. Wọ́n sùn àsùnpara, àwọn náà ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ ó yá bí iwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí ibi tẹ́ ẹ ti wá náà ní kẹ́ máa padà lọ. Àwọn nǹkan tá a fẹ́ náà rèé. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tí ó máa mú kí àwọn ará abí yìí náà ṣe kí ni so ewé agbẹ́jẹ́mọ́wọ́ wípé iwájú ò ṣe lọ ẹ̀yìn tí a ti ń bọ̀ yìí ewu náà ní, ṣùgbọ́n ẹ ní choice ẹ gbọ́dọ̀ padà síbẹ̀ náà ni. Ẹ ti gbàgbé ní ìpẹ́ ti fi sókínkín ẹ ti fi bàdíjẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ìlú baba ńlá tẹ sọ di ahoro lórí pé ń da Fúlàní, àwọn ìlú lọ́rọ̀kọ̀ òjọ̀kún tẹ́ ti bàjẹ́ lóríṣiríṣi. Ẹ wá máa rí àwọn èèyàn yín, ẹ máa rí wọn tí wọ́n máa ṣe kí ni dá àwọn màálù jẹ lóko káàkiri. Ọwá di pé wọ́n lé yín kúrò láàrin ìlú, ẹ wá tún sọ pé ẹ fẹ́ pọ̀ sókè lọ rajà pọnmi. Láíláí kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Òjìrè. Àwọn ọlọ́dẹ yẹn sọ, àwọn alálàyé yẹn sọ. Láti bẹ̀ ẹ wá gbọ́ pé wọ́n kíṣe ká sọ pé ìran ni àbí àlá sí olóyè Sunday Igboho. Ọkùnrin takuntakun, ọkùnrin méje, ọkùnrin mẹ́sàn-án, ìṣe ọkùnrin méje, ọkùnrin mẹ́sàn-án, egungun mẹ́sàn-án, akíkanjú ọmọ ọ̀kọ́lọ́mọ, ìbẹ̀rù ìjayà fún àwọn Fúlàní. Àwọn tó kún pé olóyè Sunday Igboho kọ́ wá gbà wọ́n, èmi ò bá wọn wí, wọ́n rí wọn gẹ́gẹ́ bí tó lè ràn wọ́n lọ́wọ́ ni. Ẹ máa láǹfààní láti kọ́kọ́ wò ó. Tí ẹ bá wá wò ó, ẹ wá rí wípé àlá tí arábìnrin yìí sọ wípé òun lá, ṣé kó lóyè Sunday Igboho kí wọ́n ṣọ́ra ni. Èmi mọ̀ wípé kàkà kọ́ ọmọ Ọlọ́run jìn sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe, kò sí ewu lóko àfigiri àparò, kò sí ohun tó lè ṣe olóyè Sunday Igboho. Ẹ gbọ́ nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn ọba aládé kan tí wọ́n sọ di mímọ̀ pé Ládọjà ní bàbá wọn, wípé àwọn ọmọ táwọn ti train tí àwọn bá tú wọn lẹ̀ Fúlàní kan ò ní dúró.
ẹ máa ná gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń mú wá láti tún ìmúlẹ̀ sí àwọn nǹkan kan tí ó máa fún àwọn ọmọ kóòtù òjíire ní ìfọ̀kànbalẹ̀ lápá kan. Wọ́n ní mọ̀jàmọ̀sá là ń mú akíkanjú lójú ogun. Èyí tí ẹ fẹ́ láǹfààní láti gbọ́ yìí àti àlá tí arábìnrin náà lá sí olóyè Sunday Igboho kí lẹ rí sí kí n tó wá padà lọ sọ́dọ̀ ọba aládé kan tó sí wa nígbẹ́rẹ́ ìpàkọ́ pẹ̀lú èròǹgbà àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n fẹ́ fi ọgbọ́n wọ́n fẹ́ fi ọ̀rọ̀ Yorùbá àkọlé Yorùbá wọ́n fẹ́ fi wọ àárín wa. Ẹ jẹ́ ká lọ bí wọ́n ṣe ń lé wọn kúrò nínú ìlú yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tó fi wá di orí àlá téèyàn kan sọ pé òun rí sí olóyè Sunday Igboho. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí. Ṣàdédé ni a rí tí àwọn màálù tí wọ́n wọ inú mi. Wọ́n ń bọ̀ lẹ́ àti ọ̀nà Jọ́lásún. Wọ́n sọdá títì, wọ́n rí kọjá lọ sí ọ̀nà Làǹwá. Tí gbogbo wa bá wojú móhùnmáwòrán wa yìí, a rí pé àwọn màálù yìí wọ́n pọ̀ ní òǹkà débi pé a lè fẹ́ sọ pé iye báyìí ni wọ́n tó. Tí ìpele wọn tẹ́sẹ̀ ń lọ bí ọ̀nà mẹ́ta tí wọ́n sì dájú kọ ọ̀nà Làǹwá. Ní kété bí a ṣe rí wọn, a dá kan nínú àwọn Fúlàní yẹn tí a dẹ̀ dá dúró tí a sì gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Bọ̀ kò fún wa lóore ọ̀fẹ́ àti ṣe fídíò. A sì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pé níbo ni wọ́n ń lọ, níbo ni wọ́n ti ń bọ̀. Ó sì fi yé wa pé àwọn ń bọ̀ ní àti ọ̀nà Lájìkí tí àwọn sì ń lọ síbi tí orí bá dá àwọn sí. Nígbà tí a dẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ni ìdí tí wọ́n fi kúrò níbẹ̀, ó nítorí àwọn ajínigbé tí wọ́n ń gba màálù ní ọwọ́ àwọn ni. Ẹ dákun àfàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ìjọba wa àti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀. Ẹ dákun bá wa mójútó ọ̀rọ̀ inú igbó. Ẹ dákun torí t'Ọlọ́run ọ̀rọ̀ àwọn ajínigbé kọ́lọ́n kó gbé wa lékè wọn. Ẹ̀rí wá ti tún wá àwọn eléyìí. Àwọn sẹ́ẹ̀tì míì tún leléyìí táwọn náà tún lọ ni wọ́n sì tún tẹ̀léra wọn náà nìyẹn. Kí Ọlọ́run ọba aláàánú kó síjú àánú gbogbo wa. Kọ́lọ́run mọ́ sọ nǹkan wa nù. Kọ́lọ́run mọ́ dẹ̀jẹ̀ kan jí àwa náà gbé. Ẹ dákun gbogbo àwa tí Ọlọ́run bá wá ní fídíò yìí kàn tá a sì ní àwọn èèyàn nípínlẹ̀ Mòrò níbi táwọn Fúlàní yìí tán dájú kọ yìí, ọ̀nà Làǹwá ni wọ́n dájú kọ. Nígbà tí a sì tún rí ẹnìkan nínú wọn tí a mọ àwọn ní àdúgbò bíbá yìí tá a béèrè pé ṣé ó mọ̀ wọ́n rí, ó lóun ò mọ̀ wọ́n rí nítorí ajínigbé náà ni àwọn náà fi ń sá káàkiri. Àbẹ̀wá àrọ̀ wá, ẹ dákun yẹ kí gbogbo wa máa ṣọ́ra wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àwọn set of màálù tán kúrò láti Babalá tán wá sí Màlété ni. So àwọn ọlọ́dẹ Màlété náà tán wà nugbó, wọ́n ti ń lé wọn padà pé kán máa padà lọ sí ibi tí wọ́n ti wá. Fídíò yìí o, mo lálàá sí wọn wípé àwọn Ìlọrin wá invite wọn pé kán wá bá wọn lé Fúlàní o, wọn ò gbọ́dọ̀ dá wọn lóhùn o, wọ́n fẹ́ pa wọ́n ni o, kán má dá wọn lóhùn o, ẹjọ́ bá wa táàgì wọn mọ́, wọ́n fẹ́ pa wọ́n ni o, omi ò ní ti ẹ̀yìn wọ́ lọ́ta wọn lẹ́nu o. Àwọn Ìlọrin mo rí wọn kọ lẹ́tà sí wọn
mo ti fẹ́ ṣe fídíò lórí ẹ̀ láàárọ̀ ìkí tó jáàmù ìyá mi tó ń ṣe fídíò yìí mo ti fẹ́ ṣe program lórí ẹ̀ láàárọ̀ ìbọn bí mo rí ìyá mi lórí live mo nínú jẹ́ enjoy wọn wọ́n fẹ́ pa wọ́n ni o mo rí wọn pa wọ́n lọ́rin wá kọ lẹ́tà sí wọn pé kán wá gbà wọ́n sílẹ̀ o kán má lọ o wọ́n máa kápọ̀ ogun yẹn lóòótọ́ o àwọn Fúlàní yẹn máa mẹ́sàn pa wọ́n padà pa wọ́n o kán má lọ o kán má lọ o wọn ò nífẹ̀ẹ́ mi wọn ṣòkòfò kán jẹ́ kán pa ìtàn máa pa lára wọn o èyí tó bá kù nínú wọn wọ́n á jà fúnra wọn o mo sọ yìí mo dúró ná ire o. mo fi ó kọ Ládọjà di ata mo fi dá ọ̀nà tí ọ̀dẹ̀rùn bí n bá fa wàhálà bí a ṣe máa ń fa àtàwọn ẹ̀rí màá ní Ládọjà màá ní Ládọjà lọ́rẹ́ mi bọ́lọ́pàá bá ti dé tán mú pẹtísẹ̀ dé pé láti Àbújá àbẹ́ ń kú lọ tí n bá àwọn bá ti pé àwọn ọlọ́pàá Àbújá ti wà ń ta tí n bá gbé mọ́tò báyìí tí n bá jáde ládùúgbò tí tilẹ̀ Ládọjà máa ń lọ ọgọ́gbé àmì kí ló dé àbẹ́ àgbà mi sà mọ̀kà ìjókòó lólé ni wọ́n ní wọ́n mú pẹtísẹ̀ kan wá kí ló lọ́ fà máa bí o jẹ́ mọ́ fún mi ní fóònù yẹn fún mi ní fóònù àbá fún mi fóònù kí bí wọ́n fọ alákàkiri ni ẹ ta ló dán sẹ́ẹ̀ olúwa mi àníyìn ẹ sá farabalẹ̀ olúwa mi olóòótọ́ la jà ìjà yẹn ọ̀lọ́ títí mo lọ gbé mọ́tò Kútọ́nù kọ́sọ̀mù dá mi ló èmi bá wọn jà mo bá mọ́tò wọn jẹ́ mo dẹ̀ gbé mọ́tò escape mo gbé mọ́tò mi wá léwẹ̀ pé mo lọ ra nǹkan mi ẹ kí ló ti wọ̀ sẹ́díìtì ọ̀gá ó yẹ Nàìjíríà jà ọ̀gá ẹ̀fìn yẹn lẹ̀ ẹ bá ń pè wọ́n yọ pa náà mọ́lẹ̀ tí wọ́n bá sọ fún mi pé Ládọjà ọ̀dọ̀ba síbi ní dìyàn mo tún wá di ọmọ ọba Olúbàdàn lénìí ìjọba Nàìjíríà wà láwọn wá mi àwọn wanted mi Buhari ló wanted mi Malami ló ń ta káǹtì mi ó ní wanted ni mi nígbà mi sì ti gbọ́ pé Olúmọ bàbá ní ẹ̀ ṣe mo bọ̀ nílé Ládọjà tíjọba ẹ jẹ́ mo bọ̀ bàbá ẹ mọ́ tì mí mọ́ ta ọmọ yín ni mo jẹ́ ọmọ ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá náà ni mí Fúlàní ò lè kó wa lóko ẹrú bí ẹ̀yin bàbá mi bá fàyè gbà mí àwọn ọmọdé kẹ́ẹ̀bi tí mo ti tẹ̀ ní wọ́n lè ròyìn mí èmi ìṣàgùn àárín títì gbangba ni màá dúró sí pápúlà níjà ìlú mi ni mo wà yìí inú mi wá dùn pé ńjọ́ tí mo sọ̀rọ̀ yẹn ìdí ìsọta kébé bọ́ta kébé ní kọ̀parọ́ àbọ̀lé àrà kébé bọ́ta kébé ní Ìgbòho ọ̀parọ́ o bẹ́ẹ̀ bá ń bá Ìgbòho jà gbogbo Mọdákẹ́kẹ́ ń bá jà o Fúlàní ẹni sùúrù o bí Ìgbòho bá ẹ̀mẹ́jọ́ wa Mọdákẹ́kẹ́ gbogbo Mọdákẹ́kẹ́ ni wọ́n tẹ̀lé o yọ wa burata ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ bàbá mi orin ta mọ́ kọ́ ń gbà náà ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a kọ́lé sí ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a kọ́lé sí o ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ṣèbá wa ló lakọ̀ọ́ra yé wa ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a ẹsẹ mo dúpẹ́ ẹsẹ. òun lè rí yẹn ẹni pé kò sí ìsinmi fún ewé orí omi bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ kò ní ìsinmi ò ní sí fún yín gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ sọ wípé àwa nílẹ̀ Kóòtù Òjìrè ẹ̀ ní sinmi torí wípé èyí tí ẹ ṣe yìí lẹ́ fi ṣe àṣemọ nílẹ̀ Kóòtù Òjìrè ẹ jọ̀ọ́ bá wa pín ètò yìí káàkiri ẹ jẹ́ ká fi sí àwọn ará wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ó ṣeé ṣe kó jẹ́ ọ̀dọ̀ wọn ni wọ́n máa darí àwọn màálù wọn lọ sí ẹ gbọ́ nínú ọ̀rọ̀ yẹn pé èèyàn kan sọ wípé wọ́n sọ pé wọ́n ń jí àwọn màálù àwọn gbé nínú igbó ìjínigbé ń ṣẹlẹ̀ sí àwọn kò tí ì ṣẹlẹ̀ sí yín ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi nǹkan tẹ́mi kọ̀ fẹ́ fààrọ̀ ni wípé kí àwọn yẹn wípé inú igbó yẹn ó dàrí pé ó ti ń gbàbọ̀dè fún wọn ó dẹ̀ máa gbàbọ̀dè fún yín délẹ̀ ni ẹ máa fi ọwọ́ ara yín ẹ fi ṣera yín ni torí tábà wà lọ tábà wà bọ̀ ẹ̀yin àwọn ará wọn náà tó jẹ́ Fúlàní náà lọ́wọ́ ní igbó tí wọ́n ń da omi àlàáfíà ìlú ẹ wá sọ pé wọ́n ń jí yín gbé wọ́n ti àtẹ̀yìn àti màálù yín wá ń jí yín gbé ni ṣùgbọ́n ohun tó kó àwa gbọ̀ngbọ̀ngbọ̀n nílẹ̀ Kóòtù Òjìrè òun ló ní ṣe pẹ̀lú bí àwọn ọdẹ wa yóò ṣe tú ṣe bẹ́ẹ̀ ń bá wa jára mọ́ṣẹ́ nínú àwọn igbó wọ̀nyí ẹ̀rù bí mo ṣe fi hàn yín débi àlá láti bí àwọn onímàálù yẹn débi àlá tí arábìnrin yẹn sọ pé òun lá sí olóyè Sunday Ìgbòho ọ̀rọ̀ ló délẹ̀ yìí
ọ̀rọ̀ ńlá ni. Ẹ̀yin tẹ́ bá mọ olóyè Sunday Igboho ẹ bá mi sọ fún wọn wípé wọ́n tuntun ṣe kí ni wọ́n tuntun sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́. A lè sọ pé ó máa yá kó lọ pẹ́, a lè sọ pé kó pẹ́ kó lọ yá. Nǹkan tèmi mọ̀ wípé àlá búburú kò ní ṣẹ lórí olóyè Sunday Igboho lọ́la inú kan tí ẹni tí ń ṣe Gíwá Ìkànnì tó wà bí yìí tí wọ́n jẹ́ Gíwá Ìkànnì tá a wà yìí Bàbá Gbàgede Ìmọ̀ tí wọ́n lò pẹ̀lú olóyè Sunday Igboho ní àwọn irọ́ bàǹtàbàǹtà àlá búburú kò ní ṣẹ lé wọn lórí torí pé tinú mímọ́ ni olóyè Sunday Igboho fi ń wá àlàáfíà fún ilẹ̀ Kóòtù Òjíire. mo wá imagine wípé àwọn èèyàn kan lè máa kulẹ̀ bí àpòpọ̀ láti máa kóra wọn jọpọ̀ sọ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ káàkiri. ọ̀rọ̀ àlá ló délẹ̀ yóò rí olóyè Sunday Igboho èyí tẹ́ bá lè dìmú nínú ọ̀rọ̀ àlá yìí ẹ dìmú, èyí tẹ́ bá sì bẹ́ kó dànù ẹ kó dànù, ọwọ́ yín ló kù sí báyìí. Àwákọ̀ ń wá láti fi jẹ́ kẹ́ mọ̀ bí ó ṣe lọ ní. A ní rí nǹkan tó máa ṣe ìpalára fún olóyè Sunday Igboho ká wá sọ pé a fẹ́ lajúlẹ̀. Ẹni tó bá ń hùwà àdúrà tí wọ́n bá ṣépè fún kò lè mọ láíláí. Ṣùgbọ́n ẹni tó bá ń hùwà èpè tí wọ́n bá ń ṣe àdúrà fún èpè náà ni yóò máa jẹ́ tiẹ̀ o. Olóyè Sunday Igboho ti hu ìwà àdúrà gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe èpè lé olóyè Sunday Igboho àbí tó ń sọ oríṣiríṣi ẹ mọ̀ pé wọ́n ṣe máa ń sọ àsọtẹ́lẹ̀ wọn kiri nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń sọ àsọtẹ́lẹ̀ ibi àbí oríṣiríṣi lórí olóyè Sunday Igboho àrígiṣẹ́ gorí ara rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ o. Ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé báyìí ara rẹ̀ ló fi nà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí olóyè Sunday Igboho kì í ṣe àkàndá èèyàn ni. Olú ọmọ ni tí ó jẹ́ wípé kò gbọdọ̀ sí ẹ̀dá kan tí yóò sọ wípé òun fẹ́ wá ìṣubú rẹ̀ torí pé ẹni bá wá ìṣubú olóyè Sunday Igboho òun gangan ni yóò ṣubú àbí kó olóyè Sunday Igboho fi ṣe àtẹ̀gùn. Dẹ̀ní sọ wípé kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kó máa lọ bẹ́ẹ̀. Èèyàn wa lólóyè Sunday Igboho wọ́n fi gbogbo ara wọ́n fi ń lépa òmìnira fún ilẹ̀ Kóòtù Òjíire. Ẹ wo àwọn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn lọ́balọ́ba ṣebí kó lè dáná ni àbí Yorùbá wo àbí ọmọ Kóòtù Òjíire wo ló hùn kí gbogbo àwọn nǹkan tí àwọn Fúlàní yìí kó máa ṣẹlẹ̀. Àwọn jẹjà ní ẹnìkan tó dìde wípé ẹmú ìgbà tí ẹmú nǹkan tó ju olóyè Sunday Igboho ti rí láti ibi ilé wọn dé ibi tí wọ́n ti lọ fi wọ́n sí ìhámọ́ dé ibi tí wọ́n dé lọ́jọ́ òní ṣùgbọ́n adúpẹ́ gbogbo ẹ̀ ó ti dìtàn. Àwọn ọ̀rọ̀ ńláńlá tí wọ́n wá ń pa yìí àlá yìí tí arábìnrin yìí sọ máa fẹ́ jẹ́ ká kọ́ bí ara sí i. Màá dẹ̀ tún fẹ́ sọ wípé kí a ṣe bó ṣe kọjú sí wa ìyẹn olóyè Sunday Igboho ẹ lè bá mi fi ránṣẹ́ sí wọn. Lótìtọ́ wọ́n sọ àwọn tó gun ẹni bá dáni lójú àfi ń gbárí nì. Ẹ wo ìgbà tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ní pé kí wọ́n tún àwọn lẹ̀ kí wọ́n fún àwọn ní àǹfààní láti wọnú àwọn igbó yìí lọ káwọn lọ ṣe bó ṣe yẹ fún àwọn aráàlú yìí. Ìbẹ̀rù olóyè Sunday Igboho òun ló ń jẹ́ kí àwọn Fúlàní máa sáré kàbàkàbà. Ṣírú ẹni yìí ló yẹ káwa Yorùbá tó wá máa sọ wípé a fẹ́ máa parọ́ bàǹtàbàǹtà mọ́. Ṣírú ẹni yìí la wá fẹ́ máa wá ìṣubú rẹ̀ kò yẹ o. Torí ẹ̀ la ṣe ń fi eléyìí tan ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n sọ̀rọ̀ pé ọba aládé kan ó tún pe àkíyèsí àwọn ìjọba wa àwọn ọmọ Kóòtù Òjíire ó pe àkíyèsí wa sí ayẹyẹ kan tí àwọn Ìgbò ara wọn ní tí wọ́n ṣe kíni tí wọ́n tún fẹ́ dálẹ̀ wọ́n wá fún lórúkọ kan tí ó máa fi dàbí pé ó jọ ti Yorùbá wọ́n sọ di ohun à ń bẹ̀. Ṣe gbé ẹ̀rí àkọlé yẹn Yorùbá monarchs
opposes artist Uzo Njoku's Owambe exhibition in Lagos. Yoruba monarch opposes artist Uzo Njoku Owambe exhibition in Lagos. Ọba aládé yìí máa káràtọ̀ pè yẹn fún yádé yìí ní kéèké dáadáa. Ohun tí ẹ mọ̀ nípa nǹkan wọ̀nyí máa jẹ́ kó yé yín. Nítorí kì í ṣe èní ní àwọn ẹgbẹ́ Yorùbá lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n ti ń kọ ìwé lọ sí ọ̀dọ̀ alábòójútó fún ọ̀rọ̀ àṣà àti ìṣe ní ìpínlẹ̀ Èkó àtẹni tí ó jẹ́ olùdámọ̀ràn sí gómìnà Babájídé Sanwó-Olú wípé wọn kò gbọ́dọ̀ fi ààyè gba irúfẹ́ ayẹyẹ yìí kó wáyé ní ìpínlẹ̀ Èkó. His Royal Majesty Ọba Ọmọ́tòṣọ́ Báyọ̀ Akínlẹ́yẹ, the Olúkòsì of Ìlú-Ìkòsì, Ìjẹ̀ṣà, has launched a strong opposition to Nigeria-American artist Uzo Njoku's upcoming show, an Owambe exhibition scheduled to open in Lagos in November. Oṣù kọkànlá ẹ bá mi zoom ẹ̀ dáadáa kí wọ́n lè rí àwọn ọ̀rọ̀ yẹn kí wọ́n lè rí pé lótìtọ́ láì lo gíláàsì àwọn lè ṣe kí ni àwọn lè rí nǹkan tí ọba yìí tún fi ń sí wa nígbẹ́rẹ́ ìpàkọ́. Irú àwọn ọba báyìí ni wọ́n máa ń sọ wípé àgbà ò kí ń wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Àwọn ọ̀rọ̀ yìí lèmi náà fi ọwọ́ sí wípé wọ́n ti mọ̀ ẹ mọ̀ pé èyí tí wọ́n kọ́kọ́ ṣe ń gbà náà ọwọ́ ká wọn. Eléyìí wọ́n tún wá wù pé àwọn èèyàn wa kan ti ba ilẹ̀ jẹ́ ṣe jẹ́ ká mú orúkọ Yorùbá kan ká fi sínú eléyìí ó wá sọ di Owambe exhibition. In a statement shared on social media Monday, the monarch announced his arrival in Lagos to take necessary action against the exhibition, describing it as an attempt to disrespect Yoruba heritage. Wọ́n pagi kìlọ̀ lórí exhibition yìí tó fẹ́ ṣẹlẹ̀. Wọ́n ṣe àpèjúwe rẹ̀ wípé ìgbìyànjú láti fi ojú kéré ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe àti ìlànà Yorùbá lélẹ́yìí o kí àwa Yorùbá ká tètè jí gírí. It is going to be a long week for those planning to spit on our culture. He warned. The traditional ruler had earlier cautioned that the matter transcended Lagos, insisting Njoku and her team would contend with Yoruba representatives from Oyo, Ogun, Osun, Ondo, Ekiti, Kwara, and Kaba, Kabadeni. This is not about Lagos. Ṣètìgbọ́ eléyìí kì í ṣe nípa ìpínlẹ̀ Èkó nìkan tí wọ́n bá ti lè fi ààyè gbà wọ́n bí yóò ṣe máa fẹjú kẹ̀kẹ́ rèé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọba yìí ṣe ti ń wá bí ọ̀rọ̀ ìkìlọ̀ àwa ọlọ́gbọ́n àwọn onímọ̀ ẹ jẹ́ ká gbárùkù tí ọba yìí kì í ṣe wípé a fi ń tako ẹ̀yà kankan. Ohun tó bá lè ṣe ìpalára fún ilẹ̀ kóòtù òjíire àti òkèèrè ló yẹ ká ti máa gbégi dínà rẹ̀ lásìkò yìí. This is not about Lagos. Ọba yẹn sọ, it is about the entire Yoruba people. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni olóyè Sunday Igboho náà ṣe máa ń sọ kì í ṣe nípa èmi Sunday ọmọ Adéyẹmọ bí kò ṣe nípa gbogbo àwa Yorùbá nìkan ni gbogbo ohun tí àwọn ń ṣe. It is our collective heritage, he said. Mo padà sọ̀rọ̀ ọba yẹn ni o, ọba Olúkòsì ti Ìlú-Ìkòsì, Ìjẹ̀ṣà, ọba Ọmọ́tóyọ̀sí Báyọ̀ Akínlẹ́yẹ àwọn ni wọ́n sọ ilé yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkìlọ̀ lórí ayẹyẹ kan tí ọmọ Ìgbò kan fẹ́ wá gbé kalẹ̀ ní
ìlú Èkó tí wọ́n dẹ̀ ń sọ dímọ̀ pé ó ṣeéṣe kó tàn dé ibo ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, Oǹdó, Èkìtì. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Njoku, however, has pushed back against the criticism, clarifying that the exhibition is not intended to highlight Yoruba heritage but to showcase our artwork and celebrate the broader creative scene in Lagos. Kí ló dé sí ọ̀dọ̀ wa nìkan ni ẹ ṣe gbé lọ sí Owerri, ẹ ṣe gbé lọ sí Warri, Port Harcourt, Calabar, àwọn ẹ̀yà Igbo, Abia, ẹ ṣe gbé lọ sí àwọn apá. Ó ṣe jẹ́ ìpínlẹ̀ Èkó yìí náà lẹ ti fẹ́ wá ṣe é sí wọ́n bí sórí mẹ́ja ni. Ó ṣeéṣe pé ohun táwọn ò rí lọ́ba aládé yìí ló ń gbìyànjú láti sọ fún wa. Mo wá ń rọ ẹ̀yin ọmọ kóòtù òjíire ká má kó ọ̀rọ̀ yìí dànù. Èyí tá a bá lè rí múlò ń bẹ̀ ká mú lò. Ẹni tí ọ̀rọ̀ náà kàn ó sọ ní mọ̀ pé òun ò fi eléyìí òun ò fi kan ẹnikẹ́ni lábùkù, òun fẹ́ fi wá showcase àwọn creative scene tí òun ní ni. Kí ló dé tí ò ṣe gbé lọ sí ibẹ̀? Ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n tẹ̀síwájú. The controversy centers on the issue of the word ó wà ń bẹ̀. Ṣé ó ti kọ́kọ́ yá èdè wa lò ó wà ń bẹ̀. Kí ló fẹ́ fi ṣe láti fojú àwọn ọmọ Yorùbá mọ́ra ni? Which describe Yoruba social gathering known for their vibrancy, music and dance. Ó wà ń bẹ̀ ta ló ní àwa ni kò ṣe mú orúkọ tiwọn náà kó fi sí. While Njoku sees it as a cultural motive within Lagos creative melting point, critics argue that our use of terms amounts to cultural appropriation. Ọ̀rọ̀ yẹn lásán. An online petition demanding the exhibition council has already attracted more than 10,000 signatures, with opponents claiming the project misinterprets Yoruba culture. Ṣé pé kó tó di pé ọba yìí sọ̀rọ̀ 10,000 signature ló ti wáyé, petition tí wọ́n ti kọ wípé ẹ bá wa wọ́gi lé kò gbọ́dọ̀ wáyé. Òun ní ọba aládé yìí náà fún wa pẹ̀lú àwọn ará bí yìí láti sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkìlọ̀ fún àwọn tó rọ ọ̀rọ̀ kan. Ẹ gbọ́dọ̀ jẹ́ kí eléyìí wáyé ní ìlú Èkó. Àlùwàláwo ló gbọ́ ọgbọ́n àti kẹrànjẹ ni. Gbogbo kíní yìí ó ti pẹ́ tí àtìgbàtọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn. Njoku yìí wọ́n ní ó ti fi ìgbà kan sọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Èkó rí, ó ti fi ìgbà kan sọ̀rọ̀ sí àwọn èèyàn kan ní ìpínlẹ̀ Èkó tí wọ́n jẹ́ ọmọ Yorùbá. Òun tún wá fẹ́ ṣe ayẹyẹ, òun tún wá lórúkọ tí gbogbo èèyàn mọ̀ mọ́ Yorùbá ó wà ń bẹ̀. Kò ṣe lórúkọ tí wọ́n. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ọba yìí ó ní ìtumọ̀. Bí ó bá dẹ̀ ní ìtumọ̀ lápọ̀dọ̀ tí a kì í pé gọ̀, a máa ń pé gbọ́n ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section wa. Nítorí ó ń bọ̀ àwọn là ń jẹ́ dìbò. Ẹ ti gbọ́ bí mo ṣe ọ̀rọ̀ báyìí. Àkọlé Yorùbá monarch opposes artist Uzo Njoku's Owambe exhibition in Lagos. Ọba yìí nù ká sọ pé automatically ọba náà ti darapọ̀ mọ́ àwọn 10,000 signature wípé kò gbọdọ̀ wáyé ní ìlú Èkó torí àwọn àbùdé tó ṣeéṣe kó ti bẹ́ wá, torí àwọn èèyàn rẹ̀ á wá, ẹlòmíì máa wá kò ní fẹ́ padà. Àwa di pé ohun tí wọ́n ṣe lọ́dọọdún, ohun tí wọ́n lè ṣe lórílẹ̀ Ghana tí wọ́n lé wọn kúrò bẹ́ẹ̀, ohun ni wọ́n fẹ́ wá máa ṣe yìí. Ẹ jẹ́ ká wo ibi tọ́rọ̀ náà yóò yọrí sí. Ó mú mi rántí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba dé ṣàbẹ̀wò sí Olúbàdàn titun tó kàn, Ọba Rasheed Ládọjà. Àná ní gbogbo pọ̀pọ̀ ṣìṣì yìí wáyé. Ẹ má gbàgbé pé ọ̀sẹ̀ yìí náà ní gbogbo ẹ̀yà ṣe kí ni ayẹyẹ ìgbádé yóò wáyé. Ọọ̀ni ti Ilé Ifẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan ní àná òde yìí tó dùn mọ́ mi nínú. Wọ́n ní a kò gbọ́dọ̀ fi ọba Ládọjà ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wípé a ò gbọ́dọ̀ fi àyè gba àwọn olóṣèlú. Mo fẹ́ gbìyànjú a ò gbọ́dọ̀ fi, wọ́n ní if you are united, political class will not be able to manipulate us. Ládọjà tells Ọọ̀ni tí a bá fi ìmọ̀ wa ṣe ọ̀kan, àwọn olóṣèlú wọn ní orí wa mú.
wọn ò ní máa lò wá bí èlò omi òjò àbí láti máa fi kọ ẹ̀yìn wá sí ara wa. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe Ọọ̀ni ti Ilé Ifẹ̀, àwọn náà sọ̀rọ̀ ilẹ̀ kún lánàá. Wọ́n sọ oríṣiríṣi ohun tí ìgbésẹ̀ Olúbàdàn tuntun Ọba Rasheed Ládọjà yóò mú wá fún wa nílẹ̀ Kóòtù Òjìrè. Èmi fẹ́ wá fi yé yín wípé ìròyìn ayọ̀ ní kélé yìí jẹ́ fún wa, ká máa gbájú ká máa gbàdò wípé àsìkò Olúbàdàn tuntun Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà á sọ gbogbo wa ní ilẹ̀ Kóòtù Òjìrè, á sọ wá sí ire, á sọ wá sí ayọ̀, á sọ wá sí pálẹ̀ àìkú ọ̀rọ̀. Ọọ̀ni ti Ilé Ifẹ̀ sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn wípé Ọba Rasheed Ládọjà Olúbàdàn tuntun wọ́n ti ná gbá, wọ́n ti ná ìgboro, wọ́n ti ṣe gómìnà rèé, wọ́n ti fún tẹ̀dọ̀, wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe máa lọ. Irú àwọn èèyàn tá a nílò ní ipò yìí rèé. Ẹ má yẹ kó yà yín lẹ́nu o wípé Tinubu náà ń bọ̀ níbi ayẹyẹ ìgbàdé Olúbàdàn tuntun. Àǹfààní ńlá lè jẹ́ fún wa. Mo dẹ̀ mọ̀ pé Olúbàdàn aṣojú abẹ níkòó nígbà tí wọ́n bá ń ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ̀yin ọmọ Yorùbá, orin tí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tí wọ́n kọ ní àná yẹn, wọ́n ní ọ̀rẹ́ mú ọwọ́ rẹ̀ wá. Olúbàdàn ti ṣe kí ni, inú mi dùn wípé orin yẹn ṣáà lọ bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ó ní ṣe pẹ̀lú mú ọwọ́ rẹ̀ wá, torí Olúbàdàn tuntun ti jẹ́ ìgbà ọ̀tún dé fún wa nílẹ̀ Kóòtù Òjìrè. Àìsí mẹ́la ìbá wọn dá sí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n jọ sọ gẹ́gẹ́ bí ọba méjì ní àná òde yìí. Ẹ jẹ́ ká lọ. Orí adé tó wà ní ìkàlẹ̀, gbogbo àgbààgbà ní ìlú Ìbàdàn, mo kí gbogbo yín pátápátá, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo ọ̀tọ̀kùlú ìlú, mo dẹ̀ kí ara mi nítorí pé gbogbo wa lájọ ọdún Olúbàdàn yìí o. Ẹ̀yin ti kọ́kọ́ lẹ jọ Olúbàdàn o. Àjọ jẹ Olúbàdàn ni. Tẹ́ bá kẹ́sí lómi ẹ̀ lè kọsẹ̀ láéláé. Torí pé ní ìgbà àti àkókò yìí ni Ọlọ́run gbé bàbá yìí, bàbá dáadáa tí Ọlọ́run ti kẹ́ ní gbogbo ọ̀nà, kò sí ìtì ojú wọn ò tí ì rí. Ẹ wá wo bí Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀. Ọlọ́run tún wá fún wọn ní okun àti agbára. Ọdún kẹwàá mi rèé lórí ìtẹ́. Bàbá tẹ̀ ń wò yìí láti ìgbà tí mo ti jẹ́ Ọọ̀ni ni wọ́n ti wà pẹ̀lú mi nínú ara, nínú ẹ̀mí. Ní gbogbo ìgbà tó bá ti jọ mọ́ nǹkan ọ̀fẹ́, bàbá Ládọjà ló pọ̀. Èrò bá gbọ́ lọ́bíbà, bàbá ní kí n má ṣe ọ̀nù àwọn àjòkó, àwọn àfijòkó yẹ wá sí lórí gbogbo wa. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè wípé èyí ìṣojú gbogbo wa, torí pé orí ni mo fi rìn dé ìlú Ìbàdàn. Ọmọ yóò mọ̀ máa sọ lẹ́yìn, èmi àti bàbá kan ti sọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, gbogbo àwọn tí Ọlọ́run yàn tì mí, tájọ wà, tájọ ń ṣe ṣọ́ọ̀ṣù tósì. Ọ̀kọ́lọ́mọ Oòduà àmókíyé o. Ọjọ́ kan náà ni wọ́n jọ bí èmi àti Ọ̀kọ́lọ́mọ Oòduà. Ọdún yàtọ̀ ṣùgbọ́n ọjọ́ kan náà ni wọ́n jọ tẹ̀jẹ̀ sílẹ̀ lórí wa. Asúmọ́ra pẹ́kípẹ́kí pè wọ́n, mo ní ẹ lọ bá mi tẹ́lẹ̀, ẹ bá mi ṣojúṣe tó yẹ kí n ṣe fún gbogbo àwọn bàbá yìí àti olórí. Mo kí yín Àyìnkẹ́ Ayébẹ́lẹ́ ẹgbẹ́ ètò yìí, èyí lè ká àbọ̀ sórí ètò yìí.
bàbá tó tún gbé oríire máa fún ilẹ̀ Ìbàdàn. Èmi àtàbúrò wọn asúnmọ́ra púpọ̀ ní jẹ́ ọmọ tó wà Àníkẹ́. Gbogbo ìgbàlá máa ń jẹ bàbá lẹ́nu kọ́nà òkú jẹ́ kí bàbá ìpẹ́. Kọ́nà òjò kó pẹ́. Ìgbà tó wà dúrà ìgbà àti àkókò kó fẹ̀mí lò ó. Gbogbo àdúrà tá a máa ń gbà ló tún fẹ̀ yẹn. Tá a bá ń sọ lọ́jọ́ báyìí tí bá wọ̀ balẹ̀ lọ. Àdúrà yín la máa ń gbà ní gbogbo ìgbà. Ẹ̀yin lè wá o bí ṣe nílé ọtí lé o bó ṣe máa rí nígbà tó ṣẹlẹ̀ mo pe bàbá mo ní bàbá ó ti ṣẹlẹ̀ mo ní inú mi dùn ayọ̀ mi kú bàbá olóríire bàbá dáadáa Ọlọ́run Olódùmarè ó ṣe fún yín torí pé wọ́n ní ẹni tó bá máa ga ẹsẹ̀ àti rín ojú bàbá ẹ̀ ti rí ẹ wá wo ìdí Ọlọ́run fi gé wọn ní ọjọ́ alẹ́ wọn ọjọ́ àárọ̀ yín dá ọ̀sán yín dá alẹ́ yín tún wá súnmọ́ oríire ojú báyìí lọ láyé o àdúrà tá a máa gbà fún yín ní kẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí lò ó kẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí lò ó. Gómìnà tí mo ti bá sọ̀rọ̀ ó lé níbi 6 wọ́n ní Ìbàdàn máa gbàlejò wọ́n ní bàbá yìí yóò jẹ́ bẹ́ẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kan ti jọ ṣe gómìnà wọ́n ní ládọ̀dà jọ Ìbàdàn Ọlọ́run máa ṣe àmì orí gbogbo wa ló dá nìbàdàn ẹ̀yin lẹ́lọ́ ní ẹ̀yin lẹ́lọ́ ní ẹ̀yin lẹ́lọ́ Olúbàdàn ló bá tán ẹ̀yin lẹ́lọ́ ní ẹ̀yin lẹ́lọ́ Olúbàdàn ẹ̀dẹ̀ máa wá wo láti ìran dé ìran mi ní ìran kẹfà mi tó jẹ́ Ọọ̀ni Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ni mo jẹ́ Ọọ̀ni Ọ̀jájá ẹlẹ́ẹ̀kíní àwọn àti ààrẹ látòṣà náà jọ lò gbà gbogbo gúúsọ́tún gbogbo ẹ̀ ni wọ́n jọ lò gbà pátápátá wọ́n jọ ṣe pọ̀lì Ìbàdàn náà ní Ọọ̀ni Ọ̀jájá kìíní ti kúrò tó lọ jẹ Ọọ̀ni. Ìbàdàn náà ní Ọọ̀ni Ọ̀jájá kìíní ti kúrò lọ́dún tó lọ jẹ Ọọ̀ni. Wọ́n ní báwo ni tìbàdàn ṣe jẹ́? Báwo ni tìbàdàn ṣe jẹ́? Orí kékeré tí màá mọ wà kékeré tí mo bá gbọ́ wọ́n kọ́ fún mi ní ìgbà tí mo bọ̀ mí. Mo sọ fún ọ̀kọ́lọ́mọ òdu àwọn ní orí Ìbàdàn rẹ o. Mo ní dé. Bàbá olóríire yìí nínú gbogbo àgbáláyé ló kù sí bí àwọn olórí ṣe wá ń kí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ogun yẹn dẹ̀ máa pọ̀ sí agbára yẹn máa pọ̀ sí gbogbo àwọn orí adé àwọn bàbá yìí inú wọn dùn ayọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ni mo bá ṣe dáadáa láti gba ìwé mi títí tí mo fi dàgbà ẹ wo kábíyèsí kọ́ládà yìí sí àtijọ́ wa láti ilẹ̀ ní láti kékeré mo ní ẹ máa wo bọ́ọ̀lù ṣe ṣiṣẹ́ ìyanu ẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè gbogbo yẹn máa pẹ́ fún Olúbàdàn tó àwọn náà pẹ́ fún yín inú gbogbo wa ló dùn nígbà tí mo ní kí n kọ̀ yọ wá mo sọ lánàá tẹ bá rí èrò ogún ìṣẹ́jú ni mo fi rìn láti orí ibi tí
kábíyèsí wá wá yìí wọ́n wá bá mi wọ́n ní kábíyèsí ẹ má bínú bínú báwo inú mi ń dùn àní inú mi ń dùn tó bá jẹ́ wákàtí kan màá fi rìn. èrò tó fẹ́ tẹ̀lé mi mo kàn ń bẹ̀ wọ́n nítorí pé mo máa wọ̀ balẹ̀ lọ pé ẹ jọ̀ọ́ àwa náà Olúbàdàn àwa náà ẹjọ́ Olúbàdàn kábíyèsí yíyẹ ló ń yẹ yẹlé dídẹ ló máa ń dẹ àdàbà lọ́wọ́ ó ṣe ń yẹ nípò ló ń yẹ sílẹ̀ fún ayé ó ṣe máa ń yẹ ìyọ̀dú báyìí lọ́wọ́ òótọ́ náà ló fẹ́ fún iláyé olóòtú kò sí ẹ̀ fún yẹn àdúrà ló kú lẹ́nu yín ìrè ló kú lẹ́nu yín àti ìdàgbàsókè ìrẹ́pọ̀ láàrin gbogbo bàbá láàrin gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Èkìtì àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo jẹ́ máa fi ṣe Ọlọ́run àpèsè. àwọn olórí mo kí yín o mo kí gbogbo yín àtẹ̀yìn ìyá mi ìyá ló wá tí mo kí yín ẹ ṣé àwọn ìyá mi dáadáa ẹ kú àdúró ti bàbá o ẹ kú àdúró ti bàbá Ọlọ́run Olódùmarè ajẹ́ kí bàbá tó fún gbogbo wa bàbá ti gboyin báyìí oyin eré yàtọ̀ sóyin gómìnà o mo dẹ̀ mọ́ ẹ̀kọ́ ọmọ aráyé ò ní la yín bẹ́ àwọn olórí kan wá máa bá mi rọra yọ bàbá jẹ ni mo jẹ́rìí àwọn olórí bẹ́ẹ̀ ni ẹ̀mí bẹ́ẹ̀ kọ́ wáyé olórí ẹ ṣe kó àdúró tì ẹ̀rọ bàbá mi yọ bàbá ńlá díẹ̀ àwọn tá ẹ fẹ́ máa lá bàbá pọ̀ o. ẹ̀yin ìyá wa ẹ ṣe ẹ kó àdúró tì bàbá ẹ kó àdúró tì wọn lọ́tún ẹ kó àdúró tì wọn lọ́sì kábíyèsí Olúbàdàn yìí ló máa jẹ́ tì yìí ló máa jẹ́ tì orúkọ ayé ò ní lù fún àdúrà la máa ń gbà fún lórí ìtẹ́ Oòduà onílẹ̀ pé kí àwọn olè ojú àwọn èrè jagun tó bá ń jà dáná kó wọ́n bá kára lórí orí òtẹ́ ọba òjì kùtù pẹ́ yẹn ọba Ìbàdàn lórúkọ tá à ń pè Oòduà lẹ́yìn ìbàlá tó wọlé tọ̀jú wá lẹ́yìn oríire wọlé tọ̀jú wá iyì yàtọ̀ máa pọ̀ sí ẹ̀yẹ rẹ̀ máa pọ̀ sí torí ìgbà yẹn yàtọ̀ ìgbà yẹn yàtọ̀ ìgbà yẹn á tu gbogbo wa lára Olúbàdàn eléyìí ó ti rókò ó ti rọ́ṣà Olúbàdàn eléyìí ìṣẹ̀lẹ̀ inú ìtọ̀rí ó ti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àlùdé àpàdé gbogbo ẹ̀ lọ́mọ wọn jẹ sẹ́nitọ́ wọ́n bẹ̀rẹ̀ láti mọ́gàjí títí tí wọ́n fi do Olúbàdàn gbogbo ẹ̀ náà ti rí tán àríṣà gbogbo ẹ̀ wọ́n ti rí tán àlùdé àpàdé ẹ̀ wọ́n ti rí tán ìlọsíwájú ló kù ìdàgbàsókè ló kù ìtẹ̀síwájú ló kù àdúrà ìwúre olókùn fún yín torí àti ìhùn àti ẹ̀ ti dọmọ yín gbogbo ènìyàn pátá tó bá rìn kò sí ní orí àmì kò ṣe gbogbo ẹni tó wá bá yín ló fẹ́ràn yín torí pé aláǹgbá dánú délẹ̀ báyìí àmọ́ tí wọ́n lọ kò sí ẹni tí ó lè mú yín Ọlọ́run ti dá yín ó dá yín lárísà ẹnikẹ́ni ló dánú délẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ní pé òun ṣe dáadáa sí irun ló máa ń pa. ẹnikẹ́ni tí ò bá fẹ́ ti yín orí ló máa fọ́ pa. ẹnikẹ́ni tí ò bá fẹ́ ti yín ẹ̀dọ̀ ló máa dùn pa. ẹnikẹ́ni tínú ẹ̀ ò bá dùn torí gbogbo wa ló dùn bí ẹni tínú ẹ̀ ò bá dùn kó lọ́wọ́ sókè.
Torí gbogbo wa ni mo wá dùn. Ayéfẹ́lẹ́ máa ṣàwo èmi ni máa tọ́ sọ́nà lénìí. Ìyẹn da ẹ̀tọ́ ẹ̀kọ́ nígbà fẹ́ tọ́ gbogbo ẹ̀ sọ́nà o. Mo ti bèrè lọ gbogbo yín pé ẹni tí mi ò bá dùn kó lọ́wọ́ kò sí. Ṣé ni mo wà lọ́nà àbí ni mo wà lọ́nà? Fada orí Ìbàdàn gbà lálejò. Ẹ̀dùn ẹgbẹ̀rún ọdún. Ó kù sílẹ̀ lórí ìtẹ́ Oòduà la máa fi ṣe é. A máa mú díẹ̀ bẹ́ẹ̀ ìgbà àdúrà ní agbára Ọlọ́run ìwà rí gbogbo tó wà bí láwọn aláṣẹ tó wájú ogún lágbára Ọlọ́run ajé kò ní wá yín tì lágbára. Gbogbo ara báyìí ni ìṣẹ̀kẹ̀rẹ̀ fi máa ń ṣáájú ní agbára Ọlọ́run Olódùmarè. Àwọn ènìyàn ńláńlá wọ́n dúró tì í. Àwọn èèyàn ńláńlá èdè ọ̀nà ògbàgbẹ́ ọ̀nà yálà ẹ̀rọ máa lọ láti pàdé ipá. Gbogbo ọ̀dọ́ ni ọmọ aráyé wá díẹ̀ títí wọ́n gbóná ti wà. Òòrùn ní asábásá ọ̀rẹ́kọ́rẹ́ ẹ̀rùn ìlọ́wọ́ tọ̀gà. Kò sí ẹ̀dá náà láyé ìmọ̀ tó máa gbó dúró ojú ohun tí ojú ẹ̀ ò ní fọ́. Ó ta àṣẹ rẹ̀ sílẹ̀. Kò sẹ́dá tó máa gbójú oòrùn báyìí tó ló máa wò ó tó jẹ́ òní ṣe bàìbàì. Gbogbo àwọn ẹni tó bá ti wò ní àtẹ̀lélọ àti gbogbo bàtẹ́tí lórí tẹ̀ bàìbàì lójú wọn. Ọ̀dọ́ lóko òṣùpá tó bá yọ báyìí bàbá ó máa tàn káàkiri ayé ni. Ọmọ rẹ̀ ayé wá títí wọ́n rí jẹ́ o. Tó bá yọ báyìí á lé tètè lójú ọ̀run ni. Òṣùpá yín á máa lé tètè lójú ọ̀run. Ọ̀dọ̀ ló ń gbọ́ ọjọ́ òkè yọ kẹ́fọ́jọ́ bò ó. Nípasẹ̀ ọdún ọlọ́jọ́ ta fẹ́ ṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire àti ilẹ̀ Ẹ̀fẹ̀. Tọ́jọ́ bá yọ báyìí àwọn tí wọ́n jẹ gbèsè wọn kébò sí ọjọ́ wọn ní kọ́jọ́ ì máa yọ torí àwọn tó ń jẹ gbèsè wọn máa wà káàkiri gbòòrò tó fẹ́ sáwọ̀ báyìí. Ṣùgbọ́n ìgbòsí ọjọ́ kò ṣàìmọ́jọ́ yọ káàfàtà bẹ́ẹ̀ ṣe máa yọ nìyẹn. Ẹ̀yọ láàárọ̀, ẹ̀yọ lọ́sàn-án, ẹ̀yọ lálẹ́. Àwọn ènìyàn rere, àwọn olórí yín, àwọn èèyàn ńláńlá ni Ọlọ́run Olódùmarè máa yàn tì yín. Nǹkan àdúrà mo mú wá fún yín, nǹkan tá a jogún lórí ìtẹ́ la fi ń ṣe é. Tẹ́ ẹ bá ti rí báyìí, wọ́n ní tó o bá lọ́mọ ogun, tó o bá lọ́mọ ogun. Èèyàn láṣọ ènìyàn. Àwọn lẹ dàbóra lágbára Ọlọ́run Olódùmarè. Àwọn èèyàn rere lẹ máa dàbóra bàbá. Ẹ̀ní bẹ́ níbí, ẹ̀ní bá dòwò. Ẹ̀ní bẹ́ níbí ṣe pọ̀ pẹ̀lú. Ọlọ́run Olódùmarè a máa jẹ yín àtẹ̀lẹ́bí a máa jẹ yín. Gbogbo ẹni tẹ wá wà bí jẹ́ ìròyìn ètò Olúbàdàn tuntun kiri abẹ́ iná o. Gbogbo yín jẹ́ ìròyìn ètò Olúbàdàn tuntun ayọ̀ àjẹ́ ti yín o. Gbogbo tí mo wí lè ní àràárọ̀ mọ́. Kábíyèsí Olúbàdàn tuntun ìkejì òun náà ní làwọn mi ní bàtà ké lójú ìfẹ́. Ìtumọ̀ ìní gbé gbogbo ìgbà tó bá mú tó máa rújú wá fún yín lórí ìtẹ́ bí bàtà ṣe ń ké lójú ìfẹ́ tó ń làwọn àwọn ará wájú ẹnikẹ́ni tó bá gbé ìjọ fi wá bá yín làwọn mi tí bàtà ṣe ń ké lójú ìfẹ́ ní iye yìí máa sọ sí ìtọ́ dáadáa.
àwọn ẹni bí oríṣiríṣi náà máa wá dáadé tó ọmọ ayé lọ́dún ọmọ ayé lọ́tì gbogbo ẹ̀ lẹ́ti rí láwọn mi ní bàtà ń gbé lójú fẹ̀ iye yẹn máa sọ ni iye yẹn sọ láàárọ̀ aṣọ lọ́sọ̀ aṣọ lálẹ́ gbogbo àwọn tó yí i dá ọ̀ nígbàbọ̀dọ̀ fún yín. Lágbára Ọlọ́run ni omi a máa dùn yín, ẹ̀yìn ya kú, gbogbo tí mo wí èmi àrùn lọ mọ́. Gbogbo ẹ̀yin ọba lọ́ba mẹ́wàá bí àti ẹ̀yìn àgbàgbà tó ti rí bẹ́ẹ̀ fún bàbá wa. Gbogbo oníkẹwàá bí tó ti ṣe bẹ́ẹ̀ fún bàbá wa. Kẹ́nu gbogbo yín dùn ṣáájú àtàrí ẹ̀. Láyọ̀ yín kú ṣáájú àbàbá yìí. Tó ti rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà. Ẹ jẹ́ ká forí korí. Gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. Ẹ jẹ́ ká fọwọ́kọ̀wọ́. Lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. Òmìnira la fẹ́. Ọmọ Oòduà kí lẹ fẹ́ o. Yorùbá nation ni o. Kéku lè ké bí eku. Ẹyẹ lè ké bí ẹyẹ. A ò fẹ́nikẹ́ni lọ́kadà dúró la fẹ́. Olúkálùkù dájú orúkọ bàbá rẹ̀. Lórí ilẹ̀ wa o. Ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá nìkan ò lè mú ní sí. Àló ti tó gẹ́ ẹ ò ṣe mọ́. Ìrẹ́nijẹ́ èyí ti tó gẹ́, ìfìyàjẹni ti tó gẹ́, ikú ọmọdé ikú ọ̀dọ́ a ò fẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. A fẹ́ kí èdè wa ó di pàtàkì ìgúnlé. A ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgá yín ẹ máa lọ. Ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. Ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún, ìfipábánilò yìí a ò fẹ́ mọ́. Bíbani ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀ légbodò ó ti sún wa. A kì í bá ní tán ká fani nìkan ọ̀ya ẹ̀jẹ̀ a máa lọ ká lọ gbòmìnira tiwa. Òmìnira.